got your body, you should know, let me have it. See me rushing over, you can no deny me. Now for me, I go fight for this your loving. Fine, get it, walk by me like I messy up on me. I know my actions got the worst up on me. You gonna let the devil take this moment from me. Not the follow the gas, now you fast, now you take my heart go. Wa bí tó ló ń fúyàwó ẹ̀bùn ni ìbò ríre o ẹ̀bùn ni sàdá kí gẹ́gẹ́ ni kókó kí ọkọ ti tọ́jú sàdá kí ẹ̀ tó fẹ́ fúyàwó ẹ̀. Owó orí ń jẹ́. Ìyàwó sọ tẹ́ yín lọ́rùn. Very, very valid. All of Albarka see. Ẹni tí ó lóògùn alọ́ ọlọ́run, ẹni tí ó lọ́tẹ̀ àwùwá rẹ̀ o, ẹni tí kì í ṣe pé a máa súre o, ẹni tí ó lábọ̀ òsè àlọ́nú mímọ́. Ẹni tí ó lóògùn alọ́ ọlọ́run ni, ẹni tí ó lọ́tẹ̀ àwùwá rẹ̀ ni, ẹni tí kì í ṣe pé a máa súre o, ẹni tí ó lábọ̀ òsè àlọ́nú mímọ́. Alẹ́ ni tí ó lóògùn alọ́ ọlọ́run. Ẹni gbéyàwó yìí lọ. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha Al-Hayyu la ilaha Al-Qayyum la ilaha Al-Ghaniyu la ilaha Al-Muqim la ilaha Ar-Razzaq la ilaha Al-Mu'min la ilaha Mu'min la ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha huwa la ilaha Allahu la ilaha illallah Muhammadur Rasulullah. Illallah Muhammadur Rasulullah. Ìyàwó kí àwọn bàbá ọkọ àtàwọn yòókù ẹlẹ́kan náà. Illallah Muhammadur Rasulullah. La ilaha 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 illallah Muhammadur Rasulullah. Oh ya kibayatuna la ilaha illallah. Kibayuna la ilaha illallah. Àti wá sí lọ́wọ́ ṣókí tí ó jẹ́ ọ̀yẹ̀dú fún bàbá ọkọ àtìyàwó àti everybody àti ìsọ igi ìlọsọ́dọ̀ àmì àgbà Fadilatu Sheikh
مولانا فضيلة الشيخ سراج الدين علي الجلاري ṣéèkù. ọlọ́mọ sàdékè mi bàbá ogun. àmín. بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الله نور السماوات والأرض àpọ̀gbà mọ́lẹ̀ ọlọ́run má pa mọ́lẹ̀ àfa wa. مثل نوره كمشكاة فيها مصباح لمصباح. ọba tó gbé wọn kalẹ̀ tó ní kí wọ́n máa tọ̀ wọ́n lẹ̀ fún gbogbo ayé. ọlọ́run àìmọ́lẹ̀ tí wọ́n lọ́lọ́ má jẹ́ okú. في زجاجة الزجاجة كأنها كوكب دري. ọlọ́pẹ́ tí wọ́n lọ́wọ́ bá bá gbé ga kò sẹ́dá kan tó lè rẹ̀ ńlẹ̀ ọlọ́run gbogbo ògbà gbogbo ọjọ́ ayé gbogbo mọ̀ọ́ta ọlọ́run má jẹ́ oṣù lórí àfa wa. يوقد من شجرة مباركة. ìwọ́n lọ́ba tí máa fi ṣe olórí fún wọn ṣe olórí àṣẹjáwátù lè mọ̀báràkà àṣẹjáwátù náà abẹ́ ẹ̀jẹ̀ àláfíà lọ́lọ́ má jẹ́ ó bàjẹ́. زيتونة لا شرقية ولا غربية. wọ́n láwọn tó yá sí pé ó ń gbé bùkátà wá síbi ọlọ́run sì ń bí àbùkátà náà àwọn bàbá wa náà má jà fún wọn ṣàwátì. يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور. ògbẹ́ni máa retí ká bú ṣẹlẹ̀ sí ọlọ́run iná aláìlẹ́ lọ́wọ́ má ṣàfijọ́ gbogbo wọn yẹ́yẹ́. يهدي الله لنوره من يشاء. ọba tí máa fẹ́ tó bá òun tí máa fi mọ̀nà tó fi mọ̀nà tó wá ní káwé èèyàn tó máa mọ̀nà látara yín ọlọ́run má pa ìmọ̀nà náà kó lára yín. يضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. alhamdulillahi hamdan kasiran tayyiban mubaraka fi. الحمد لله. bismillahi kafi bismillahi shafi bismillahi muafi bismillahi la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. bismillahi alladhi la yadurru ma ismihi shay'un fil ardi wala fis samai wa huwa as-sami'ul alim. ashhadu an la ilaha illallah. آمين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله لعلكم تذكرون صدق الله العظيم. أكي يولون ẹ̀rọ kan tó máa yẹ ọlọ́run kó bá ń kí ọlọ́run yẹn. Allahu akbar. tó bá yẹ pé yẹn bá mọ títóbi ọlọ́run ni ìyẹn dájọ́ agbára ò ní kọjọ́ yẹn kò bá láyé ẹ̀ń tọ́lọ́run bá wá ní kọjọ́ tó dá kò láyé àwọn èèyàn máa ń yájú sọ́lọ́run ni à ń mú déètì bó ti wù wá déètì báyìí là ń ṣe o ó lè lòmí ò ní rántí sí masha Allah sí tó bá wọ ọlọ́run tó bá wá ṣe báyìí kò tún wá ní mọ iye ọlọ́run fọlọ́run. alhamdulillahi. tó bá yẹ pé a mọ iye ọlọ́run fọlọ́run ẹ̀dá pẹ̀já tó sọ pé ọlọ́run tóbi jàmá. alhamdulillahi. ọpẹ́ ló wá yẹ wá o. alhamdulillahi. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o. alhamdulillahi. àmọ́ lọ́rùn fún ọba tó mú ọjọ́ òní tó ní ó kò bá wa láyé àmọ́ lóore. alhamdulillahi. àtidílé ìyàwó àtidílé ọkọ kì í ṣagbára owó ọlọ́run ni. alhamdulillahi. ọlọ́run mà ṣe àkọ́kọ́ ni ẹ àtàwọn àfà tó ń fún wa ń déètì tá à ń tẹ̀lé jọ́nà pé ó kújọ́ mélòó lónìí tọ́lọ́run wá ní ó bá wa láyé kí lọ́lọ́run ò lè dá lára tó bá ní kó má sojú ojú ó má sojú ẹ̀mí wa òde ó padà máa ṣe wàláì àríkàní tí ó lọ sì ti lọ ọba tó wá ní kó bá gbogbo wa láyé ìjà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillahi rabbil alamin ala inami bibakari ruhi fil jasadi inami bibakari ruhi fil jasadi. gbólóhùn ọpẹ́ yẹn ń la kọ́kọ́ ṣùgbọ́n ṣáájú gbogbo nǹkan. mo kí ọkọ àtìyàwó tòní. wọ́n kì í yàn. mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillahi. ọba tó ní kẹ́ wá mójú ṣe kẹ́ wá mú ṣe ìyàwó bẹ́tẹ̀ jẹun gbé wá ẹgbẹ́rún lọrin ni wọ́n á máa fà láǹsì búyàn tó máa bọ́ ta ni ẹni tí ò lálàǹsì. balansi. bó tilẹ̀ wù kó yáyì tó kó lówó tó jọ́tọ̀ bá yẹ̀yẹ́ lọ lọ́ọ̀ ta ni ìyàwó tí ò lálàǹsì wọ́n yẹ̀yẹ́ lọ pé wọ́n ṣe ìyàwó fún un. ọlọ́mọdé àṣàjọpọ̀. ìyàwó tòní kò é ṣe lọrin ìlú wo ni
màlúù ìyàwó màlúù ìyàwó ẹ̀mí kọ́ ni mo fẹ́ sọ mo fẹ́ ká mọ̀ bí tẹ́tí wá ni. ìyàwó wa wò pé ní wá láti Kwara kẹ wá kó mi rógà ẹ wá sojú ṣe lọ́dọ̀ àwọn òbí mi kó tọ́ kó yẹ ìyàwó akẹ́kọ̀ọ́ rírì o. alhamdulilayi. ọba tó fọjọ́ onílẹ̀ kò ní dọjọ́ ìbànújẹ́. amina ya Allah. má kí ọmọ ìyá mi àdúgbò yẹn ká fi ṣètò yìí yóò tẹ̀yọ ní ọkọ̀ lókàn ká fi gbọ́dọ̀ sí èyí tí wọ́n ti bàbá wa sọ́gbà tó bá tẹ̀yìn lọ́rùn ká fi gbọ́dọ̀ sí. Allahu akbar. mo kí Mufasiru gbogbo òlú òkè òde Atóbilóyè. lápapọ̀. ọlọ́mọṣàbá kí Mufasiru. àmín. bàbá Atóbilóyè tàná ọlọ́mọba kí wọn. àmín. àwọn tó ń dipò mú lónìí ọlọ́mọba múlẹ́rọ́. àmín. gbogbo ẹbí Atóbilóyè ọlọ́mọ fi dààmú sínú ayé wọn. àmín. gbólóhùn tí mo fẹ́ sọ yìí bàbá ìyàwó ìjágbára yín ká òní kó ṣe bó ti ṣe yìí tójò bá rọ̀ látàṣùbà dì sí i sẹ́ẹ̀lì mọ́lọ́hùn sí ni. abẹ́ ẹ̀ tí ì rí sá ẹ̀ tí ì rí fìdífìdí ẹ̀ láàárọ̀ yìí. àpò tí ká sókè pé òru òjò wa tún ní. bójò bá rọ̀ látàárọ̀ nǹkan tó dáa lòjò ṣùgbọ́n àmọ́ bòde jẹ́ ńgbà mí. tí o ṣe torí bọ́. tí o gbà òjò ló dá wọn dúró kò dábí kò sì dábí táwọn náà ti ń bọ̀. Ọlọ́run wa padà fún wa lójú ọjọ́ ẹjẹ́ sọ pé alhamdulilayi. alhamdulilayi. tó bá ṣe pé látàlẹ́ àná tẹ́ ti ń palẹ̀ mọ́ tẹ́ ti ń dáná ní wàhálà ti ṣẹlẹ̀ lọ́mọ ká tẹ̀sẹ̀ bòróró. Allah. lẹ́nìkan kogi ló yí kíní dànù lẹ́nìkan la àbílẹ̀ sùn bẹ́ẹ̀lẹ̀ sẹ́rù ìjòkó yóò ṣe é ṣe. ọba tó wá ní ó má rí bẹ́ẹ̀ ṣe sọ pé alhamdulilayi. alhamdulilayi. bí mo ṣe ń bẹ̀rẹ̀ ńlẹ̀ ìyàwó náà mo ń sọ bẹ́ẹ̀ lé ọkọ. tí kankan bá rújú lẹ́nu tá a ti jòkó wákàtí kankan ń létí ọkọ ó dà wọ́n tẹ̀ kọ́ lẹ́nu mọ́tò wọ́kadà láwọn padà pé aago lórí ẹlọ́kùnrin tó ní aago yìí ọ̀kadà ti lọ́mọ́lẹ̀ wà lọ síbítù báyìí o kí la bẹ́ẹ̀ ṣe bọ́ lọ́wọ́. kò sí. sọ́nà ń ṣerú ẹ̀ fún wa bí. kò sí. ṣé bọ́lá ò ṣe bẹ́ẹ̀ já sọ pé alhamdulilayi. alhamdulilayi. àti kíní àti kejì ilé méjèèjì àtàwọn àfáà tọ́lọ̀ ń fọjú ònílẹ̀ fún wa àti prógámù kan ní àti kejì ní àti èyí tá a tún lọ ní tọ́lọ̀ ń bá fa arígbó pakasán wa so ta ni ó mọ Ọlọ́run sí. alhamdulilayi. kò bá wá dá kí gbogbo àjọ panu kò ká sọ pé alhamdulilayi. alhamdulilayi. àbá olùmí ò tún mọrí Ọlọ́run lóore Ọlọ́run ó tún lè sọ gbólóhùn tọ́lọ́run retí lọ́dọ̀ wa pé alhamdulilayi. alhamdulilayi. Ọlọ́run ní la ń zakaritu. Barasta azati wali basimala la in zakaritu lazidannakum. wala ń kafaritu. Wala in kafaritu inna azabi lashadid. Ọlọ́run ní kí ni mo fẹ́ gbà nù kí n jẹ yín yà kí ni mo fẹ́ gbà nù kí n fìyà jẹ yín níwọ̀n gbà tẹ́ ẹ bá ti lè mọ oore mi Ọlọ́run pé mi Ọlọ́run. La in zakaritu lazidannakum wala in kafaritu inna azabi lashadid. Ọlọ́run ní tẹ́ ẹ bá wá kọ̀ tẹ́ ẹ dúpẹ́ fẹ́ mi Ọlọ́run o. Inna azabi lashadid. ìyà ẹlẹ́tẹ̀lérò ń bẹ lọ́dọ̀ mi tí màá fi jẹ yín. Allah. màá ní kẹ́ ẹ máa ṣe kó má jọra wọn màá ní kẹ́ ẹ dájọ́ sọ́nà báyìí kí gbogbo ẹ dojúrú. Allah. ẹ dákun ọba tí ò ní ó dojúrú ẹ bá sọ pé gbólóhùn pé alhamdulilayi. Alhamdulillahi. Ìbàdàn ẹ sọ pé alhamdulilayi. Alhamdulillahi. lókè ọ̀dẹ ní Kwara State ẹ sọ pé alhamdulilayi. Alhamdulillahi. Sábà ìyàwó máa bọ̀. Yakulu samaka. Kò sí kankan lájẹ̀dí inú fẹ̀lẹ̀ hàrìdì. Masha Kò sí Allah. tuntun kan lórílẹ̀. ẹ̀nàró dáadáa dúró bí ọkọ. aláwọ̀ tó yọ yín tí ò jẹ́ ká representative ti bẹ́ẹ̀ tó kó mẹ́rin lájà yìí. Ẹlòmíì ni bẹ́ẹ̀ jókòó sáyé yìí. ẹ̀rí bẹ́tíkọ̀ ọ̀rẹ́ àbúrò mi bẹ́tíkọ̀ ni. Bẹ́ẹ̀ni. àti wo bóyá kó wá jókòó yìí. Jókòó nù kò sí ìjọba ní kí tó bọ̀dá jókòó mẹ́rin ni ẹgbẹ́ mi yín ẹsẹ̀ wá jókòó mẹ́rin. àmọ́ ọba tí òfin lomi ìrọ́pù ẹ̀. Alhamdulillahi. wákàn ó ṣe déédéé ọkọ pé má fẹ́ lomi ìrọ́pò mi Ọlọ́run. Ọlọ́run. má fẹ́ lomi ìrọ́pò. Ìrọ́pò mi Ọlọ́run. lọ́jọ́ tá a bá ń pè mí ní ìṣèkan. Ọlọ́run máa fẹ́ lómi ìrọ́pò mi Ọlọ́run. ọmọ ìyá mi wọ́n fẹ́ rí ẹni ẹ̀bà yìí dúpẹ́ kódà bó ṣèyàn mẹ́ẹ̀ẹ́dógún péré mo fẹ́ rí tó wá ní ọmọ ìyá ọmọ mọ̀ dúpẹ́ tó ṣe ọmọ ìyá mi sojú mi ó wá mú 1000 jáde torí yẹn járí
ọpẹ́ nu ọpẹ́ tó nínú tó lè bá. tó lè ní 1000 ní bá mi àgbà lọ gba ti bàbá wa ni bàbá ìdámi ìwọ kọ́ra ọmọ bọ́yìn mo 1000 ni mo wí. 1000 tó lè bọ́kọ ìyàwó dúpẹ́ pẹ̀lú 1000. ẹdúró mo fẹ́ wò yín ni. ẹni tó lè bọ́kọ ìyàwó dúpẹ́ èèyàn 15 pẹ̀lú 1000 ní bá mi àgbà nígbà lọ yẹ dúró bá ní. ọ̀gá mi said. màmá mi ẹ máa bọ̀ ẹ máa bọ̀. 1000. ẹ jẹ́ kó rí náà rí yí pé lóòótọ́ lágbájá jáde torí mi. ẹgbẹ́ yìí. alájà kó rí pé mẹ́mi ẹ jáde kó kàn yọ̀dọ̀ àwọn àgbàlagbà. àbá yìí wá kà á. sọ pé. láìláìláìlá nǹkan lè mà dá o ìyé màmá bí o ṣe sòde lẹ́gbàá mi. Allah. wọ́n ṣàwọ̀ pé tó yẹ kí ẹ gba kó gba 50,000 á sì sọ di 20,000 á dẹ̀ sọ di 10,000 torí pé nǹkan lé náà ni nǹkan lé mà lágbára ó mà dá o alájà ẹ̀ ṣe o àṣẹ àná ẹ̀yin afáwa gbà bẹ́ẹ̀ bá ṣe pé kí ni o tún gbọ́ lọ́wọ́ àfọ́ àgbà. àfáwa gbà wọ́n ọgbẹ́ nìyí. adúpẹ́ gbogbo máa bọ̀ yá mi lé yóò máa ẹsẹ̀ ọlọ́run fún alùbáríkà sí. àmín. sẹ́ẹ̀rì kò é pé kò wù àwọn yòókù kan jáde àmọ́ torí pé màpẹ́ náà ó sì kún wájú ni. bẹ́ẹ̀ni. àmọ́ ó wu olùbí kan ní wọ́n máa wò pé kí ni síkírù máa wò pé kò sì jáde jọ kí o dé mi ó lọ tẹ̀lé mi lọ kò jáde ó bí 500 ló ní ni ẹni ó máa mú bọ̀. 500 ló ní ni síkírù fi wá rí pé kò jáde jọ de o máa mú bọ̀. 500 ni wọ́n náà ní. ó yá máa mú bọ̀ jáde máa mú bọ̀ àti ò máa mú bọ̀ wá bá síkírù dúpẹ́ ọkọ ìyàwó tòní dìde ìyá dáadáa àbá mọ́dàmú ìyá yẹn sẹ́tìrì ẹ kí wọn o. ẹ kí wọn o. kódà kí wọn dáadáa. wọ́n wá o. wọ́n wá. 500 naira. ó ní òun náà ó fẹ́ dá sí ṣùgbọ́n 500 ni mo ní. 500 mo lágbára. ẹ máa mú bọ̀ ẹ ṣeun. 500 ni wọn náà lágbára. mo máa jí síkírù dúró báyìí ó wá ń fojú ya kámẹ́rà gbogbo ẹ tó dìde jọ díẹ̀ rẹ̀. ìpè ń wẹ̀ tó bá dúpẹ́. ó wọ pé ó wá lásán ni ó wá bá mi jẹun ni kò wá bá dúpẹ́. sẹmúrè wá jẹ. ìyókù dáadáa bá ti bá wọn sọ kékeré bá ká so igi ni. ká so igi ló kù. Allahu akbar. Masha Allah. ẹsẹ̀ àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ yà bá mú ọpẹ́ ẹ ṣáà ti ka bí 5 ẹ gbọ́dọ̀ náà máa yá mi la torí bó jẹ́ lẹ́ni o. ọlọ́mọ jẹ orin tó fi ayẹyẹ tábí bọ̀ dúpẹ́ ìwọ́n náà èfi dúpẹ́ ọlọ́mọ ṣe ọbẹ̀ ìwọ́n kù tiẹ̀ tó yàtọ̀ sí tiwọn ni àbí. àtọ́bí lóye ojú la rí náà ni ìyàwó ló ní ọpẹ́ òní o Ọlọ́run ṣe o Ọlọ́run sì ṣe nìkan láti yọ wá bẹ́ẹ̀ni. ibi tó mọ yìí ti ń jẹ́ ọ̀rọ̀ ọkọ ìyàwó tí mọ yìí ẹbí ìyàwó dúpẹ́ lọ́dọ̀ lọ dúpẹ́ lọ́dọ̀ lọ ìyá ìyàwó ìtóbi lọ́dọ̀ mi púpọ̀ màmá màmá ọ̀ṣà sẹ́ẹ̀rí màmá yìí nínú àwọn tó yẹ kí wọ́n máa gba sàtífíkẹ́tì àlùjẹ́nà látàyé tí wọ́n fún láyé ànábì inú wọn ni. àwọn màmá yìí ni wọ́n jí dá sàlátù ní nursery ni wọ́n fọ tọ́lẹ̀ ni wọ́n gbẹ gbálẹ̀ ni wọ́n ṣe gbẹ tí gbogbo ẹ̀ bá tún lọ tẹ́ wọ́n tún wà ní àwọn tí ó tún palẹ̀ gbogbo nǹkan mọ́ ìyá ìyàwó yìí ni mo sọ o. La ilaha illallah. bẹ́ẹ̀ ni tún ṣe lásìmọ̀sì lọ́dọ̀ tiwa náà. mami ìyàwó yè lọ́ọ́ yẹ ká ṣe tẹ̀bọ́kì ọ̀dẹ̀ ẹ̀dẹ̀ ká dàbí ṣe ẹ̀ṣẹ̀ ìyàwó yè ká dàbí sórí. adúpẹ́ lọ́dọ̀ lọ. alhamdulillah. ìyàwó alábàáyé dúpẹ́ ni. sẹ́ríkì lẹ́yìn kí n sọ fún yín pé fún tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ ẹ ṣàjòjì ara yín àmọ́ lẹ́nu tẹ́ ti rí àmì ṣiṣẹ́ kọ̀ọ̀kan tẹ́ ti rò kí n sọ fún pé èyí tọ́lọ́run wí ni o ẹ má jẹ́ rere wáyé má eléyìí tọ́lọ́run wí ni o ẹ mójútó o kálẹ̀ sórí igi ló bá tán. àmọ́ yẹ ká bọ́kọ àti ìyàwó dúpẹ́ ìyàwó ló jó yìí bí àwọn ilé ọkọ bá wá tán wá nà wá mọ́lé ipe wàhálà ọlọ́pẹ́ ni wá kọ́dà lé ìyàwó tá a lọ wọn èjú pẹ́ bẹ́ẹ̀ àbùkù ni Ọlọ́run ṣe wá lálábùkù ẹ màmí àbá mi ó yá ẹ wá báyàwó yìí ẹ jẹ́ ká rí bá wọ́n tẹ̀ kéré jù ká tẹ̀ rí mẹ́ẹ̀ẹ́dógún náà sódò ọ̀tí ní 1,000 ní ìyàwó wa ń wò ta ni ó dìde ta ni ò dìde báyìí. ìyàwó máa wò bàbá ẹ má dààmú ara yín bàbá ẹ mú wa ẹ jẹ́ máa yín gbà màmá ẹ má ṣe wàhálà màmá màmá ìyàwó máa wò wá o ẹ ṣeun bàbá lè bàbá dáadáa láti lọ bàdàn láì gbó fún mi wọ́n ti lọ láì gbó fún mi o akọ ọ̀tọ̀ọ̀tọ̀ Ìbàdàn gidi ní ìpàdé láì gbó ìyá dáadáa. Insha Allah.
ìyàwó Ìbàdàn ó ní kí n mọ̀ pé wọ́n dá Ìbàdàn ẹ̀yà ọmọ Ìbàdàn dá ẹ̀sìn bàbá ẹ̀sìn bàbá. ìyàwó bàbá yín dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. alhamdulilah. bàbá yín dúpẹ́ bí mi ò gba kọ́bọ̀ níjókòó yìí màmá yín tó bẹ́ẹ̀ wọ́n ra bẹ́ẹ̀ wọ́n ti fi ìwà rà á wọ́n ti fi ìjọsìn rà á wàláì owó kọ́ ló yẹ kí èèyàn máa wò kí èèyàn máa wo ẹni tó ní ìwà pẹ̀lú ẹni tó bá ń wówó lọ tó pàdé yìí lọ́nà ó yẹ kó lè gbàgbé owó yẹn di ìyẹn mú yẹn tí màmá fi rà lọ́dọ̀ wa nìyẹn ìyàwó bẹ́ẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ́ àyè yẹn yóò ṣe láyé ẹ̀dálẹ́ wọ́n náà wá sọ bọ́lọ̀ pọ̀ sí ọlọ́run sí látẹ̀rí gbé pọ́ọ̀sì lẹ́gbẹ̀ẹ́ yẹn àfa ìdágbó tó wà nú ẹ̀ ọlọ́run sí ìdágbó tó wà nú ẹ̀ àbí abalẹ̀ mi ọlọ́run ní kí n má lẹ́nu tó bá gbé mọ́ lọ lẹ́nu ni yóò kà máa gbó lọ́wọ́ àwọn èèyàn ni. alhamdulilayi ìyàwó ọlọ́run fún àlùbáríkà sí ọkọ àti ìyàwó ẹbí àtàrà gbogbo tí Islam ní ká rí ká tó so igi òun láti rí. sẹ́rí gbogbo àwọn ẹ̀bùn yìí ẹ̀bùn ni wọ́n bí ẹgbẹ́ Kùránì wá bí tó lóun fún ìyàwó ẹ̀bùn ni ìbò ríre o ẹ̀bùn ni sàdáàkì gẹ́gẹ́ ni kókó ní ọkọ ti tọ́jú sàdáàkì ẹ̀ tó fẹ́ fún ìyàwó ẹ̀. owó orí ń jẹ́. ìyàwó ló fún ó lè jówó ó lè jó àjọsọ láàrin yín tí ara yín tẹ́ bá ti jọ mọ́ tí àwọn bá ló ti tẹ́ ọ lọ́rùn àwọn èyí sọ pé ẹ bá fi kún sàdáàkì ẹ kó wá fún ìyàwó ẹ lówó ẹ wá ní kò pọ̀ tó ẹ bá fi kún àwọn èyí ṣe bẹ́ẹ̀ tó bá tẹ́ ìyàwó lọ́rùn ọkọ sàdáàkì òun ni kókó níbi ìgì síso ẹjọ sọlẹ ara yìí tó bá ẹfẹ ti palẹ̀ mọ́ ẹ palẹ̀ mọ́ ìyàwó ló ní ẹ̀tọ́ ẹ̀ ni. bisimilahi rahman rahim. a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahman rahim. Ya ayyuhan nasu. Ọlọ́run ni mo pọ ogun ẹyin tẹ́ wá bí ìgbéyàwó yìí lónìí o. Ya ayyuhan nasu. Mo pọ ogun ẹbí àtàrà tó wá bí lónìí tó bá sà ti jẹ́ pé èèyàn ni ọmọ pé o. Taqu rabbakumul ladhi khalaqakum min nafsin wahida. Ọlọ́run ni ẹ páyà Ọlọ́run ọba yín o. Ọba wo ni ọba tó dá wa látara ẹ̀mí kan ṣoṣo. Ẹ wo nísìnyí Ìbàdàn nílé ìyàwó ti wá. Àwọn ọkọ wa látòkè ọdẹ Kwara State. Ilé Atóbilóyè. Ilé Atóbilóyè. Ẹ wò ó àti àwọn méjèèjì tí ń bá a bọ̀ láti ibìkan lánàá kó tó dòní. Ọlọ́run ni mo dá yín látara ẹ̀mí kan ṣoṣo. Khalaqa minha zawjaha. Ẹ̀mí wo ni mò ń sọ ẹ̀mí tó ń gbé ara ẹ̀ ni mo ti yọ ìyàwó ẹ̀. Ọlọ́run júwe ànábì Ádámà fún wa. Ó ní àti gbogbo wa tí ẹgbẹ́ ìlú dà wá pọ̀, ìlú dà wá pọ̀, ẹ̀sìn pa wá pọ̀, ẹ̀sìn pa wá pọ̀. Ọlọ́run níbi kan náà ni mo ti kúrò tì yín o. Wa ba'atha minhuma rijalan kathiran. Àtàrà wọn ló gbé ìyàwó ọkọ àtìyàwó dọ́kítì àná tí ṣe bàbá ńlá wa Ádámà àti ìyá ńlá wa wà. Òun wá ní kí ọmọ máa ja tirẹ̀ ká máa jáde lọ́kùnrin lóbìnrin òun la fi ń rọ́kùnrin àtìbìnrin lónìí. Wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham. Ọlọ́wà ni ẹ páyè mi Ọlọ́run o. Èmi tó yẹ pé òun náà lẹ́yìn máa fi bẹ̀rẹ̀ ayé bẹ̀rù okùn bí o. Okùn bí ló kó wa jọ síbí lónìí. Ìdílé ìyàwó màmá polongo ọmọ mi alira fẹ́ lọlé ọkọ o. Gbogbo ẹbí dìde sí wọn. Níbi ilé ọkọ Síkírù láì lẹ́gbẹ̀yàwó o. Gbogbo ẹbí dìde sí wọn. Ọlọ́run ní ẹ páyà ẹbí tẹ ẹbí bẹ̀rẹ̀ ayé pé alájọbí ni mo torí ẹ̀ wá. Ọlọ́run tí kankan bá ṣẹlẹ̀ ẹ máa rántí ọ̀rọ̀ alájọbí yẹn náà. Inna Allaha kana alaykum raqiba. Síkírù àbí kò ṣe pẹ̀lẹ́ o. Tó bẹ́ẹ̀ lọ dójú tì wá lọ́dọ̀ àwọn Ìbàdàn ni. Káwálà àdá ni. Àbáwọn ilé àwọn alíra náà máa sọ pé alíra ṣe jẹ́jẹ́ ilé ọkọ ọmọ lọ́mọ ń gbé o. Tó bẹ́ẹ̀ kọ́ lọ pé bẹ́ẹ̀ àwọn àìjòkó ilé ọkọ lọ́dọ̀ ti wá ni. Gbogbo nǹkan iná jẹ́ ká láti rò ó láti jọ bá wọn parí ẹ̀ ní kìdínlòdì tírú ẹ̀ bá fẹ́ wáyé. Ọlọ́run ò dá wa ní kó máa lọ 100%. Ahọ́n àti ẹwọ ẹnu àti eyín àti ahọ́n tó yẹ pé inú ẹnu náà ń gbé láti jọ́ tẹ́ ti bí wọn tẹ́ ti dẹ́ wọn síbẹ̀síbẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ àwọn gbọ́lẹ̀ kọ̀ọ̀kan o. Mo kọ́kọ́ fi bí ọ̀rọ̀ yẹn bí wọlé èyí pé tírú ẹ̀ bá fẹ́ wáyé ẹ̀mọ́ ojútó torí tẹ́ ẹ ṣe wàhálà wá láti yán ìyẹn lọ́rùn. Ẹ gbọ́dọ̀ gbó lórí pé kò gbọ́dọ̀ bàjẹ́.
ìtẹ́yìn náà torí ẹ̀jọ̀ kó de gbogbo àwọn èèyàn wọ́n ń bọ̀ ẹ fi gbogbo tẹ́ nílẹ̀ lónìí kò gbọ́dọ̀ gbàjẹ́ o lẹ́yìn òní tó bá fẹ́ kú díẹ̀ káàtó ẹ mójútó wọn. ẹ sì ní wọ́n rí ẹni tí ẹ sì ń tọ́. ìjọ kan làwọn ìyá yìí náà wà nínú tó ń kúnlẹ̀ kíyàn ń lé ọkọ. nígbà tí mo ní kíyàwó wa kì í làjọ mo wá ń wo bí ó ti ṣe ó wá forúkú méjèèjì kúnlẹ̀ àsìkò kó kúnlẹ̀ ló wà. tó bá dá àsìkò kan tó ti wà ń bí ìnísìn bá kíyàn nísìn bá ti ń kíyàn ní ẹ kó bí dáadáa lẹ́ jí ní gbogbo ìrùkù náà kíyàn nísìn tó bá dá àsìkò kan bá ti dúró ní tọ́ bàbá lèmi ọjí rẹ bí àkànjí ọ̀gán ìrìnà ó kì í stéèjì kan kúnlẹ̀ kíyàn ti wà yìí ó túmọ̀ sí nígbà tí pé a sì ń tọ́ wọn ni ẹ mójútó wọn kí ilé táyà ń lọ yìí alírabi tó ń lọ yìí ẹ mójútó ẹ ga ìdí ẹ sì kọ́ lẹ́kọ̀ọ́ farada tó bá rí mbẹ́ o níwọ̀n bá o ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ lé mẹ́ o ẹ mọ̀ gbà mọ̀ràn tó tọ́ kó bà lé pẹ́lẹ́ ọkọ ni. bẹ́ẹ̀ni. Sikirula ẹ̀yin bàbá ẹ mójútó ẹ mọ̀ gbà mọ̀ràn ẹ mọ̀ sọnù pé wá sórí àwọn ìyá yẹn náà wọ́n ṣe káàtó alámójúkò fún ni ìyálé alámójúkò fún ni. ọkọ àtìyàwó ọ̀rọ̀ wa kẹ́yìn. Ar-rijalu qawwamuna 'ala an-nisa'i. Sikirula pẹ̀lú ògo tọ́lọ́run iṣẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ò ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́. Ar-rijalu qawwamuna 'ala an-nisa'i. ọkọ lọ́láṣẹ lórí aya Al-Qur'ani ló wí bẹ́ẹ̀. Bima faddala Allahu ba'dahu 'ala ba'din. kò sí kankan tó fi wí bẹ́ẹ̀ o torí pé àwọn wu Ọlọ́run kó kẹ̀gbẹ́ nìkan ga ju ẹnìkan lọ kí gbogbo wa máa lọ afẹ́ di steering múnú mọ́tò lẹ́ẹ̀kan náà kẹ́nìkan máa jẹ́ dírẹ́bà káwa yòókù máa jẹ́ ìrònú ọkọ̀ òun lọ́lọ́run fi ọ́ ṣe o. Wa bima anfaqu min amwalihim. kò tí sí torí kankan torí tó máa ná lórí wọn ni Ọlọ́run ti pè ọ́ ló pò mú lérúnú lé ìwọ ló máa wá gbọ́ responsibility lórí ìyàwó àtàwọn ọmọ tọ́lọ̀ bá wà. Wa bima anfaqu min amwalihim. Ọlọ́run nítorí owó tó máa ná ni Ọlọ́run ní sí ọlọ́kọ̀ 50-50 o. Wa bima anfaqu min amwalihim. kò ní sí ọlọ́kọ̀ tó sọ pé ṣẹbẹ́ èmi ti san school fees wọ́n náà lọ ra yúnífọ́ọ̀mù náà. Wa bima anfaqu min amwalihim. kò ní sí ọlọ́kọ̀ tó lọ pé ṣẹbẹ́ èmi ti sanwó lé ìwọ́n náà ló ń jẹ sílé. Wa bima anfaqu min amwalihim. tó bá lè gbé 100% kó gbé Ọlọ́run ló pọ̀ láṣẹ bẹ́ẹ̀. Wa bima anfaqu min amwalihim. Ìdí ẹ̀ka ètò tó bá ràn ọ́ lọ́wọ́ kò sí tó burú nú ẹ̀ o. Má dúró lórí pé jájọ máa pín in ṣe má sọ bẹ́ẹ̀. Fasalihatu qanitatun. Ìwọ ìyàwó ó dọwọ́ ẹ o. Mo ń bọ̀ lórí ọkọ yẹn tí bá ti jẹ́ kó lórí ẹ̀. Ànábì ní ìwọ ọkọ. Sẹ́ni ojú ọ̀nà sínú ànábì ni o. Àdúnìyà mẹ́ta wàhálà mẹ́ta àhíyá alimọ̀ra àtúnṣe. Ànábì ní ìmọ̀ ẹgbẹ́ ìyàwó ìmọ̀ ọlọ́kọ ojú ọ̀nà ní sẹ́lá ní Muhammad ni. Súnà mi ni ẹni tó bá kọ̀ tó lóun ní lọ́kọ nu yín àbọ̀ òní níyàwó nu yín kò é sọ ọmọ ẹjọ́ ìní ànábì. Yàtọ̀ sí káàdì ọlọ́run bá bá ṣẹ lórí olòmíì tó ń wọ́kọ tí ò rí àbọ̀ ń wáyàwó kò rí. Àmọ́ ẹgbẹ́ èmi ti sọ pé àwọn ìlọ́yẹ́kọ̀bìnrin kan wá àmì lè mọ̀ ní níyàwó ó yẹ sọ ọmọ ẹjọ́ ànábì. Ẹ wo mi ìlọ́yẹ́kọ̀ kọ̀ọ̀kan máa wá tì mí sí kìnìún ní lọ́kọ ó yẹ sọ ọmọ ẹjọ́ ànábì. Òtún náà nẹ́bì ní tààtì tó bá wá rí bẹ́ẹ̀ tó bá ń wọṣọ daṣọ fún ìyàwó rẹ̀ ẹ má jẹ́ pé ẹgbẹ́ tó bá ń ṣe ìyàwó nìkan lẹ́jọ́ máa ká nǹkó tó lọ́ọ́ bá ti bù ẹ́ lọ́sí tó bá ti ń bọ̀ wálé ra aṣọ ọkọ rẹ̀ jẹ́ ká yín máa fi wọ́n ṣe ọkọ ìyàwó èyí máa wù wá àkó lọ́dún ṣe ẹ̀jẹ̀ máa fi ṣe ẹ̀ bẹ́ẹ̀ àwọn náà ń dọ́gbọ́n fẹ́ kó ṣe iye owó náà rí. Wa bima anfaqu min amwalihim. Máa gbọ́ responsibility lórí ìyàwó ẹ̀ dáadáa o. Wa bima anfaqu min amwalihim. Ó lágbára kó wà lé wọn káláwọn lágbára táwọn fi tọ̀ ṣùgbọ́n òun ló lọ mú un bẹ́ẹ̀ pé kó wá ṣàyà fún ẹ. Ọlọ́run bú ẹ láti tó fi tọ̀ torí àsìkò. Àmín. Ìwọ ìyàwó wa gbọ́ o. Fasalihatu qanitatun. Obìnrin rẹ lọ́dọ̀ rẹ ọkọ olóbìnrin tó sọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ fọkọ o. O ti kú olè yín lónìí kó lọ lé ọkọ. Ẹ bá àtijọ́ wà tẹ́lẹ̀. Àmẹ́lẹ̀ ìtawà ń sọ fún ọ lónìí. Lọ dì í mú pé oko tọ́lọ̀bá ló tara mi jáde síbẹ̀ èmi náà fẹ́ dúró sí ìyá wọn. Irú tá ń ṣe fún mi ń lé wa lónìí. Èmi náà fẹ́ ṣe é lọ́dọ̀ èdè ọkọ mi mọ́. Hafizatun lil-ghaibi bima Ṣé ọ̀tẹ́lẹ̀ ọ̀fíìsì aláwọ̀? Allah. Àwọn ọ̀rẹ́ wa tọrọ lónìí ó wá
yanjú kó wá sọ ìdí ẹ gbogbo tọ́lọ̀ bàbá ti sọra tó ti dètò ẹ̀ kó sọ dáadáa. واللاتي تخافون نشوزهن فعظوهن. mo ń bọ̀ wá kó rọ̀ fọ́kọ gọ̀ fọ́kọ tábàlì wo ṣe wá gbọ́ ohun tí ẹ bá ìfọ́kọ rẹ ó mú ẹ oúnjẹ bí dìde sọ pé mo mọ tí mo ṣe torí ọmọ mi kó lè lálùbáríkà mi. واهجروهن بالمضاجع. ń bọ̀ àmọ́ sọ̀rọ̀ mẹ́tò padà sí ó ti padà sọ́dọ̀ ọkọ nìyẹn. ما شاء الله. ìyàwó tíjà pọ̀ o tíjà tí ègbówó oṣù. àwọn motivational speakers wọ́n ti pọ̀ lórí TikTok wọ́n pọ̀ lórí Facebook wọ́n yẹ pé wọ́n ìdí ò lọ́kọ́ o ìdí ò lọ́kọ́ nu wọn o a máa wá sọ fún ẹ pé no ọkùnrin kan gbọ́dọ̀ máa wá ìyàwó ẹ̀ báyìí ọkùnrin obìnrin kan gbọ́dọ̀ gbọ̀ fọ́kọ báyìí kò sí lọ́kọ́ o ìyàwó má lọ yan ọ̀gá má lọ yan tíjà orí TikTok o má lọ yan tíjà orí Facebook o ọmọ ìbá pèlè ìyá rẹ̀ lẹ́kọ̀ọ́ ti sọ láyé ò bá wí o ó ṣe bí òwe ìyá àgbàlagbà máa dúró pé ìyá mi bí mọ síbi wọn bí àwọn ọmọ bí wa síbi kan èmi náà bí tèmi náà síbi kan máa farada tí bá rí bẹ́ẹ̀ ò ní rí ìyá yín bẹ́ẹ̀ pẹ̀lú òkú tó ọ̀rọ̀ fọ́kọ ẹ ìjọ tọ́lọ̀ bá ní ó rí àti sọ ẹ̀tọ́ ẹ̀ fún ṣùgbọ́n wọ́n ń gbà míì ó máa ń rí bó ṣe máa ń rí ìkànnì òdọ́gba. o tọ́lọ̀ bá ní ó rí gbà bẹ́ẹ̀ ìjọ tí ò bá wá rí ìyàwó èmi ni wọ́n máa wò ìjọ tí ò bá rí tó sọ̀pọ́ọ̀tì ẹ̀ báyọ̀ wa máa ya yín àṣírí yóò ní tí. bẹ́ẹ̀ ni o. sọpọ́ọ̀tì ẹ̀ bó láṣìírí. gbogbo ń bẹ. bó bá yẹ kí wọn náà lọ sí mẹ́tẹ̀ káráyé mà dáàdi wa ní kí n fún yín kìíní. ìwọ ló ti ṣe. máa bó láṣìírí àmọ́ ojúṣe tiẹ̀ náà àti ṣe fún àti sọ́mu ọlọ́run tó máa rí sí i. a ti gbọ́ wá sí níwọ̀n bó ti lè wò ó mọ́ káṣọ igi ló kù ọkọ àtìyàwó ibi tẹ́bi náà ti wá lo agbára lórí yín ni ẹ máa bọ̀ wá wájú mi. ẹ máa bọ̀ wá wájú wáyé. kó tí a síwájú fún ọ. ẹ fọ́gà méjì síwájú fún ọ̀gá. ẹ̀bùn ní gbogbo tí mo rí eléyìí nísìnyí ìjáàbù ni ó wà ń bẹ báyìí ìborí àwọn àròkò náà fi pa ìyàwó bẹ́ẹ̀ ṣe bó tó dà yìí àkọ́kọ́ tí wọn bá ti rẹ ti ń borí báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn yóò ti pé responsible woman ní máa sábà borí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan ló ń bò. ọkọ ti pọ̀ àròkọ oníṣẹ́ bá ti délé òun tán òun ni ẹ má borí kẹ má borí o yóò máa sọ pé sáyìn pé mo ti lọ́kọ àkọ́kọ́ ẹ̀kejì mo kò fi ọlọ́run mọ́ pẹ̀lú bíborí ìborí wọn ti fún yín láti fi pa òkú báyìí. wọ́n gbàgé wá bílẹ̀ kan wọ́n ní mùsùlùmí kó yà jáde náà bóyá torí pé ìyá yẹn wá ń rí bí ké bí àgé oníke ni àgé oníke mo máa ń láìkì láti fi so ìdì. òun ló dáa. àwọn fáǹsì wọn àwọn ọmọ ló ń gbé sórí kọ́ńbọ̀dù nu yàrá ni. bàbá yìí ò dá ọmọ fi po tíì ni. àgé oníke yóò rí fi sàlùwàlá yóò fi wẹ nífàsì yóò fi wẹ jẹ́nẹ́bà. bẹ́ẹ̀ni. ẹ má bínú mo sáyé sọ̀rùn. sọ́rí. ẹ kó bẹ́ẹ̀ nísìnyí ẹ̀yin náà ti sá mi sí ìjókòó mi látẹ̀kẹ́ tí mo dúró tá à retí. torí náà àgé wọ́n ní àgé wà fún yín láti máa fi sàlùwàlá ọlọ́run fi ràn yín lọ́rùn. àròkọ wípé kó sáà máa kírun òní tán pa. pírẹ́màtì ní ìtẹ́ kírun ní wọ́n fi pàrókò ní o pé kẹ́ ẹ máa fi kírun kò é ṣe kẹ́tẹ́ ṣé ti bẹ́ẹ̀ di o àbẹ́ àtẹ ẹ máa fi ṣe kíní fáǹsì kọ́ wọ́n ní ẹ máa fi bẹ Ọlọ́run kẹ́ ẹ máa fi ṣàdúrà ẹ̀sùn báyìí kẹ́ ẹ máa fi bẹ Ọlọ́run gbogbo àdánwò tí ó bá yín tí ogun à ń jòkó àdúrà ò ní lè ṣẹlẹ̀ láti fi ṣẹ́gun ẹ̀ Ọlọ́run jó ṣẹlẹ̀ sí i. ó kéré jù bẹ́ẹ̀ bá ní tẹ́ máa fa ifá fa yá yí akọ yú wọ́n lọ bá láyè wọ́n lọ bá tó lè ṣe ogun kẹ́ni rọrùn má sọ̀rọ̀ mí dayọ̀ ẹ máa fi bẹ́ẹ̀ lọ́ọ̀ fọkọ yín náà àtàwọn ọmọ ẹ ti bẹ́ẹ̀ lọ́ọ̀ forí ara yín ẹ̀sùn báyìí alukurani ní olórí gbogbo nǹkan ìṣòro tí ó bá yín tí kurani ò ní tán ọlọ́mọdé ó ṣẹlẹ̀. àmín. ọlọ́run ròyìn kurani fúnra ẹ̀. láàzánná azal kurani alájábàlí ó ní tí bá sọ kurani kalẹ̀ sórí àpáta kan. lára ìtàwù káṣí amúdàsọ di amúnikáṣí àti láàyè. gbogbo ó fa yákáyáká ni òwe ló fi pa ó ní pété bá ka lórí ìṣòro kan máa sọ di pẹ̀tẹ́lẹ̀ fún yín. Masha Allah. ìṣòro tí ó bá yín tí agbára kurani ò ní ká ọlọ́mọdé ó ṣẹlẹ̀ sí. àmín. gbogbo eléyìí àròkù náà fi pa èyí tó jẹ́ kókó ń bẹ̀ òní sàdáàkì. ó ń dà. sàdáàkì lọ́fẹ́ fún ìyàwó yín kọ́ ó ká wa tó bá ti tẹ́ ìyàwó lọ́rùn. kọ̀ọ̀ka yé. ìfẹ́ mẹ́rin tó wà ń bẹ̀ ìyàwó tí ò bá tó ẹ o lè sọ pé kò tó ẹ o olùmí àmọ́ ló ń fún ìyàwó ọkọ ní ọkọ ra mọ́tò fún kó fún un ní mẹ́kà kó fún un àmọ́ nẹ́bí ní
igi tó lálùbáríkà jù òun ni tíyàwó ní ọkọ la tí sàdá kiri ò lágbára kọjá àlà bẹ́ẹ̀ni àmọ́ ó lágbára ti sọ pé tí ò bá tó ẹjọ́ sọ láàrin ara yín. kí lẹ wí. náà àbá gbé máìkì wá kán gbọ́ látẹnu ìyàwó wọ́n sọ pé ìyàwó sọ pé ẹ lo máìkì àlùbáríkà ó dá bẹ́ẹ̀ sà. ó dà bẹ́ẹ̀ àlùbáríkà gẹ́gẹ́ lẹ́fẹ́ ó ti lálùbáríkà báyìí ó tẹ́ yín lọ́rùn ìyàwó sọ tẹ́ yín lọ́rùn kí ni tèmi tí ni o tiẹ̀ tọ́rùn tẹ́lẹ̀ èwo tí ìyàwó bá ti ló tẹ́ ọ lọ́rùn kí ni tèmi bẹ́ẹ̀ni àmọ́tẹ́ wá bá a fi kún un yẹn àwọn ẹgbẹ́ àti ìyàfọ̀ kó sàdáàkì o ìyàwó ti ló tẹ́ ọ lọ́rùn sẹ́yìn lọ́ọ́ bá a fi kún un yàrá tó pa bá ń ṣe ni àbí ní ráìtì àti ìṣèyẹn náà bẹ́ẹ̀ni náà so tó bá ti tẹ́ ẹ lọ́rùn ti tẹ́ ẹ lọ́rùn ni ọlọ́kùn fún àlùbáríkà sí i àmín ká so igi ló kù. ìyá sójà rè ó yà á ẹ̀yin náà ṣe fọ́ mọ́ gbogbo alájọ ṣe fún àwọn ọmọ pẹ̀lú ògùn tọ́lọ́ ẹ jẹ́ kí ni ìyá dùn kí ìyá rí bẹ́ẹ̀ ni tó lé yàn lóló. ẹni tó lè yàn lóló ẹni tó lè yàn lóló ẹni tó lè pàdí. ẹni tó lè yàn lóló. èèyàn lásán tèmi ẹni tó lè yàn lóló 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 ẹni tó lè yàn lóló. ènìyàn lásán tèmi ẹni tó lè yàn lóló. ṣé wàá kọjú sáwọn tó ní wákà yẹn. Masha Allah. wọ́n mọ̀ fúnra wọn pàwọn àwọn kò dọ́gbọ́n kòwé kalẹ̀ ní. màmá àwọn náà máa ń dá wákà lókè ọ̀dẹ. Ipe. àwọn náà máa ń sọ wá ní ẹni tó lè yàn lóló. ẹni tó lè yàn ẹni tó lè ṣé wọ́n ní yàn gbogbo lóló. síkírù lẹ́yìn wọ́n máa ṣe é. máa jẹ́ ká rí gbọ́dọ̀. ẹni tó lè yàn lóló ẹni tó lè yàn lóló. Bóyá ènìyàn lásán tèmi ẹni tó lè yàn lóló. Ènìyàn lásán tèmi ò ẹni tó lè yàn lóló. Ènìyàn lásán tèmi ẹni tó lè yàn lóló. Inshallah, may Allah bless this wedding. Amen. Ó yá ìyàwó tẹ́wọ́ báyìí. Tẹ́wọ́ ọ̀tún yẹn báyìí. Ọwọ́ ọ̀tún yẹn nìkan. Ọwọ́ ọ̀tún yẹn báyìí. Ájí sìkìrì ẹ̀ yá dáwọ́ ẹ̀ dé. A ti fẹ́ so o. Yadullah fawqa al-aydin. Yadullahi fawqa aydihim. Ọwọ́ Ọlọ́run ló wá wà lókè ọwọ́ méjèèjì. Yadullahi fawqa aydihim. Pẹ̀lú ìyọ̀dá gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ ní agbègbè yìí àtàwọn tó wà lábẹ́ kánópì àtàwọn tó wà ládùúgbò. Yadullahi fawqa aydihim. A fẹ́ so igi lónìí abẹ́ ó ní Ọlọ́run mọ́jú otu láíláí. Yadullahi fawqa aydihim. Àlùbáríkà tó fi sí igi Ànábì Muhammad àti yálà wa Kàdíjátù Ọlọ́run bá fi sí ìjọ. Yadullahi fawqa aydihim. Èyí tó fi sí Sayyidina Ali àti Fatima ọmọ Ànábì irú àlùbáríkà yẹn bá fi sínú ìjòkó yìí náà. Yadullahi fawqa aydihim. Àti ìyàwó ẹ̀ Alirat Ọlọ́run bá fi sí. Yadullahi fawqa aydihim. Wọ́n láwọn bàbá àtàwọn ìyá tó lora wọn gbó gẹ́gẹ́gẹ́gẹ́ tó wà kálẹ̀ yìí Ọlọ́run bá jẹ́kẹ́ yìí náà gbó fúnra yìí. Yadullahi fawqa aydihim. Wá wọ lọ́jọ́ òní bó ṣe tóbi tó lọ́dọ̀ Ọlọ́run fúnra ẹ̀ tá àlùbáríkà wọ Ọlọ́run mẹ́sà fún àlùbáríkà sí. Yadullahi fawqa aydihim. Àwọn Ọlọ́run bẹ lókè ọwọ́ ẹ̀yin méjèèjì yìí pẹ̀lú Yadullahi fawqa aydihim. lẹ́yìn eléyìí Ọlọ́run ò láìpẹ́ láì jìnnà jẹ́ kóore tí máa wọnú ilé yín wá. Yadullahi fawqa aydihim. Gbogbo tọ́lọ̀ ti ṣe lóore fún yín látàná kó tó dòní kò ní dẹkún lọ́la o. Yadullahi fawqa aydihim. Ṣẹ́sì fẹ́ bímọ sí i. Ó sì wù yín. Ẹ sì fẹ́. Ọlọ́run ṣe wọn lọ yóò wá ṣe wọn lọ́mọ àlùbáríkà. Màá wá ka Suratul Fatiha láti so igi yìí. Kọ́lọ̀ ń wọlé abóyè tóbi tó ní sáàtì rẹ̀. Tó ẹgbẹ́ ẹ̀dá ojúmọ́ kò ní má kí Mùsùlùmí má ka Fatiha. Masha Allah. Ọlọ́run wọlé bí Fatiha ṣe tóbi tó. Allah. Tó ẹgbẹ́ odidi àṣírí ni lọ́dọ̀ aláṣírí tó bá mọ̀ lò. Eléyìí tá a fẹ́ ṣe yìí mọ́sá fi sínú rẹ̀ fún yín. Àmín. Ó jẹ́ ká àlùbáríkà tún wọ ojú báyìí lọ. Àmín. Gbogbo alára àjọsọ igi náà torí pé onínú rẹ ọlọ́kàn rẹ gbogbo ẹ tó wà níbí. Àwọn àkàbà àgbàlagbà ṣe lò lánàá. Eléyìí náà tá a ṣe yìí. Wọ́n láwọn bàbá mi àgbà tóbi lóye. Pẹ̀lú ògo tọ́lọ́run eléyìí ló máa dùn yóò máa dáa. Àmín. Wọ́n láwọn bàbá mi àgbà ọpẹ́ ló yẹ rú. Wọ́n láwọn bàbá mi àgbà ń lé ojú larí. Wọ́n láwọn bàbá mi àgbà sán ní jẹ́jẹ́. Wọ́n láwọn gba àwọn tí mò ń dákẹ́ wọ́n lápẹ́ kan ni wọ́n àfa àgbà ni wọ́n lólu òkú. Allahu.
ọlọ́run o èyí tí mo sọ lónìí ọlọ́run má jò tú láéláé. Àmín. ọlá fàtìyà àlùbáríkà àlìyàmúdù lèláyé rọ̀bìlì àlàmínà àmọ́n àròyìnbí máàlìkì yawmiddini ìyáàtà na'budu wa ìyáàtà nasta'inu ìdìnnà siratal mustaqima siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. Àmín. Ó yẹ ọkọ fi bọ́ ìyàwó lójú ìyàwó fi bọ́ pẹ́ lójú. Àlùbáríkà náà ni títí ayé ayé. Ìyàwó olóhùn yìí kẹ́ bímọ irú ọmọ olóhùn yìí kẹ́ bí báyìí lẹ́yìn yìí ànírú ọmọ ìwọ ọkùnrin àbóbìnrin obìnrin lóhùn yìí ọkọ irú ọmọ olóhùn kẹ́ bí báyìí ìbejì yẹn kó wá jẹ́ ọkùnrin kan obìnrin kan ọlọ́run ó ṣe ọba tó ń gbọ́ tí ń gbà ọlọ́run ó ṣe ó dà kó wá fẹ́ ṣe kéde kan nísìn ó wù mí ká kó bá ó lè jẹ́ bèjì ó lè jẹ́ bẹ̀ta àmọ́ ẹ tọ́lọ̀ bá ní kí ó yára nu yín a lè fa ṣe lè jọ́pìnrin mẹ́ta lẹ́ẹ̀kan náà ó lè jọ́pìnrin mẹ́ta lẹ́ẹ̀kan náà tó bá yára tán ìjẹba sí báyìí náírà ìdílé máa ń dùn ní mo láìkì pàtì yìí púpọ̀ ọ̀rẹ́ ìyàwó yẹn dà ó dà ìyàwó gbé báàgì rẹ síbí màmá bọ́ ọ sọ ó lè kó wọn náà sínú bẹ́ẹ̀ náà gbẹdẹ ayé ìyàwó gbé fóònù lẹ Síkírù fákájì fúsápò lásìkò bíi tá a dé yìí sórí ìyàwó yìí ó gbógbà tó fẹ́ sọ anírú ọmọ olówì olóbìnrin mo sì máa pẹ́ Síkírù láì tó wù ní pé kọkùnrin tẹ̀lé àwọn ọkùnrin ni mí ó yẹ wá tẹ́wọ́ yìí méjì sọ́dọ̀ fàtíà yìí mo fẹ́ kà ẹ̀tọ́ náà bá wá ní ó yára má gbọ́ ìyàwó ọkọ ló fi bọ́ lójú ọkọ ìyàwó ló fi bọ́ lójú so tí èkánná yóò kó bàbá tí wọ́n là lọ yìí nà ámì ẹ̀tọ́ ló bá ní ọkọ kara wọn irú ọmọ náà kọ́ wa báyìí kó ẹ̀tọ́ ló bá ní kọ́kọ́ fọ́ bọ́ra wọn lójú irú ọmọ náà kọ́ wa báyìí kó tọ́ so ti yá. Are you ready? Bismillahir Rahmanir Rahim. Àwọn kameraman ti pọ̀. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Àwọn àsìkò náà ti dọ́gbọ́n lókè o. Mo sá sọ̀rí ó ti dọ́gbọ́n. Bí mo ṣe kábàtà lọ́wọ́ mi, ọwọ́ rẹ̀ mí díẹ̀ díẹ̀ sókè bọ̀. Wọ́n kí ọmọ wọn kalẹ̀ báwọn jẹ́rìí pé kò ní mẹ́kọ́lé kò ní bí láti. Ọmọ Ìbàdàn ní Olúyọ̀lé ọmọ àjọrọ̀sù ọmọ kíni lọ́mọ kí wọ́n lẹ̀ kalẹ̀ kíni lọ́mọ kí ìyàwó kalẹ̀. Ọbẹ̀ bíyà tí wàá dé báyìí ìyàwó yá o mẹ́kọ̀ọ́rẹ́ o Síkírù ńlá ọ̀tẹ̀ tí ní bá kọ̀ mù. ó ti rá ọ̀rìn sájẹ́ múlẹ̀kúlẹ̀. Bismillahir Rahmanir Rahim. Abdulrahman kẹ́ títí dé. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. Ẹni tó wí ni tọ́lá mi ò tẹ̀ wá àwọn méjèèjì wọ́n sọ àwọn láìpẹ́ ọkọ̀ wíwì kọ́dà tó bá di pẹ̀lú òkò tọ́lá láìpẹ́ láì jìnnà Ọlọ́run ti oyún àlùbáríkà Ọlọ́run àbá fún ọlọ́run dùnú kò sí èsì òsọmọ èyí tó bá fún Ọlọ́run á gbà á àmọ́ má fún wa mẹ́mi wá má fún wa lábìkú àmọ́ èyí tí màá sọ ẹ bá nàka sí ìyàwó yìí gbogbo ìgbà tọ́lọ̀ bá di ẹrù yẹn síbẹ̀. Ní bọ́lúkú pẹ̀lú òkú ọjọ́ náà. Màsálù nùrí. Gbogbo tọ́tọ́lọ̀ bá bá ṣe kò ní ṣe lọ́jọ́ ìbànújẹ́ fún wa. Ọmọ oṣù ká gbé bí ẹ̀mí sì bọ́ àlùmí sì bọ́.
tó lágbára ni àáfàá ni ilé òun ọjọ́ òkúnlẹ̀ o. Fìfújájá ti ní àfújájá. Alágbó ọmọ ni mí, mo máa ń tẹ̀dí, bàbá mo mewé, òun ọjọ́ òkúnlẹ̀ ìyàwó alágbó ọmọ o. Kàánà tó kàbùndù yóò. Yòókàdù mi ṣájára tí mo bá rọ́kà tí. Ìmọ̀lẹ̀ tí máa ń tinú ìmọ̀lẹ̀ jáde mo tọrọ fún ọ. Ìjọ òkúlẹ̀ rẹ má jò ń tẹjọ́ ẹkú. Yòókàdù mi Gbogbo ìgbà tọ́lọ́wọ́ bàbá ṣe má jò ń ṣe ní àyè nira fún ẹ. Yòókàdù mi ṣájára tí mo bá rọ́kà tí. Àdúrà tí mo ṣe fún ìyàwó ọkọ lónìí o, torí pé tó bá jẹ́jọ́ ọ̀rọ̀ rò, ẹlọ́tẹ́rù ọmọ wa ni wọ́n wù. Gàdúrà lè náà ìyàwó yìí ti bí ma. Yòókàdù mi ṣájára tí mo bá rọ́kà. Wọ́n à ní fàtẹ́ tó máa kó ẹnu kó òun rẹ̀ pẹ̀lú ògbó. Yòókàdù mi ṣájára tí mo bá rọ́kà tí. Lọ́pọ̀ lábẹ́ kí àánú tà ń tọrọ fún ọ lónìí pẹ̀lú ògbó. Yòókàdù mi ṣájára tí mo bá rọ́kà. زيتونة لا شرقية ولا Ó غربية. ṣẹ̀dú àmúyàwó gbọ́dọ̀ má jò bóyún kú, olómi ọmọ ìgbẹ́ tó bá ìjọ òkúnlẹ̀ ìjọ tó lágbára. زيتونة لا شرقية ولا غربية. Allahu Akbar, wọ́n ló ju àdúrà gidi. يكاد زيتها يضيء Pẹ̀lú ògo tọ́lọ́run, ọjọ́ náà ní tẹ́jú ẹkú. ولا لو تمسسه نار على النور. Ẹ bá wa sọ fún màmá rẹ̀ ká má dúró ká má dákẹ́ àdúrà o. Àwọn bó ṣe ń ṣe yóò yé wa o. Kò ní ṣẹlẹ̀ sí ọjọ́ náà. يهدي الله لنوره ما يشاء. Àkìrí ìmọ̀ ti bẹ́ẹ̀ yí wọ̀ sáà wá ní tètè mọ́ wá lọ ẹ jẹ́ kẹ́ ẹ kọ́kọ́ ẹ̀ kó wá sáyìn operation kò ní ṣẹlẹ̀ sí ọ pẹ̀lú ògo. يهدي الله لنوره ما يشاء. Ọjọ́ tágbára àfa òká wòlíì òká àfẹ́tọ́nù bá ìyọ́nú Ọlọ́run àánú Ọlọ́run yẹn máa rí gbàjọ́ òkúnlẹ̀. يهدي الله لنوره ما يشاء. Bàbá mi bàbá ti wí wẹ́rẹ́ báyìí ni màá rí fún yàn kò kán o. يهدي الله لنوره ما يشاء. Èmi tí mo ti màgbó ìjọ náà wẹ́rẹ́ báyìí ni kìnìkan ẹ lọ fọ́ọ̀kì mọ́lẹ̀ ẹ̀rọ ayọ́nu kìnìkan báyìí wàláhì tọ́lọ́ bàbá bẹ́ẹ̀ ṣe ní rọrùn fún ni. يهدي الله لنوره ما يشاء. Tọ́lọ́ bá wù ní Ọlọ́run kó ṣe ní rọrùn fún ẹ o. ويضرب الله الأمثال للناس والله بكل شيء Àmín 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 ó yá tẹ́wọ́. الله لا إله إلا هو الحي القيوم. Wáyà tá ń kùrì sí tí mo kà yìí ó ní agbára Ọlọ́run ní àga inú ẹ̀ ló sọ pé àga ọlá mi tí mo jòkó sí ó ju ayé àtọ̀run lọ. لا تأخذه سنة ولا نوم. Àmín. له ما في السماوات وما في الأرض. Àtòkè àtìlẹ̀ ó lè mi mọ kọ́ńtró rẹ̀. من ذا الذي يجب عنده إلا بإذنه. Yàlámù. يعلم Èmi mo wá mọ ما tẹ́nì kọ̀ọ̀kan yín náà fẹ́ gbogbo yín náà tẹ́ bá péjú síbi Ọlọ́run gbogbo tẹ́ fẹ́ òun ó sọ ní ìrọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan. يعلم ما بين أيديهم وما خلفهم. Èyí tá à ń sọ fún irun ẹ máa ṣe dáadáa sáwọn àfáà kò sí tí ìyàwó ìfìrà tó tó báyìí wàláhì dáadáa tá ń ṣe sí wa ni. Owó kan náà ń gbé fún mi àmọ́ ìmọ̀ fún àlùkùránì lè rí lára wa. Wàláhì màmá tó bá kù yẹn náà ilé yìí ò ní nira fọmọ yín. يعلم ما بين أيديهم وما خلفهم. Gbàtọ́nà tí wàá parí ẹ̀ fún yín wá ti ọmọ yín sílé alálùkùránì. يعلم ما بين أيديهم وما خلفهم. Ilé Mufasiru ti ṣe wá sí gbogbo òlu olóti ọmọ yín lọ. يعلم ما بين أيديهم وما خلفهم. Masha Allah. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع Gbogbo yín tẹ wá lónìí Ọlọ́run gbà yín láyé owó. وسع Ọlọ́run gbà yín láyé ọmọ. وسع Ọlọ́run gbà yín láyé arísìkí. Gbà وسع wá láyé àlàáfíà. وسع Àtẹ̀yìn àtàwọn lè gbà wá láyé tó pọ̀ rárá. وسع كرسيه السماوات والأرض. Àjọ ọláyẹ. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ẹ jẹ́ a ṣe àmín lẹ́ẹ̀kan sí i. Àmín. A dúpẹ́ fún ìdílé méjèèjì pàápàá jùlọ ìyá wa láti Ìbàdàn a dúpẹ́ fún yín. Masha Allah. Àtẹ fún wa ní ọmọ
adúpẹ́ fún yín púpọ̀ o. mo wá dúpẹ́ fún ìdílé wa náà tóbi lóye látòkè ọdẹ tí í ṣe ìdílé ọkọ Zikirullah. Ọlọ́run irú ìjókòó báyìí mọ́sàájú ọmọ pọ̀ nínú ìgbésí ayé wa. ìgbà tí àwa ìdílé ọkọ tá à ń bọ̀ láti ilé ìdílé ìyàwó náà táwọn náà ta dá ilé lélẹ̀ ni a dálẹ̀ ní ẹ̀mí wípé àwa dùnnú ni àwa yọ̀ ṣé bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́ à ń gbàtà tó wá débẹ̀ tá tó ń pàdé àfa wa ń bí náà náà tó wá jẹ́ kí ìdùnnú yẹn kó tún wá pọ̀ sí i nígbà tí a wá débi mọ́ra wa pẹ̀lú pé ìlú kan náà láti wá ilé Ojúlarí àti ilé Atóbilóyè méjèèjì ó dàbí ẹyinjú funfun àti dúdú tí Ọlọ́run kó papọ̀ sójú kan yìí ẹni bá lè sọ yìí tí ó mọ́lẹ̀ jù tó fi ń ríran nínú méjèèjì òun ní ó mọ sọ ibi tí àwọn ìdílé Ojúlarí àti Atóbilóyè ibi tí wọ́n dì mọ́ láti dáadáa pẹ̀lú ògùn tó Ọlọ́run bọ́sọ̀ ń ṣe ní kó máa sọ kó máa gba sísọ Ọlọ́run ní gbọ́n náà lẹ́nu onígbò nígbà tí àlùfáà wa ń sọ̀rọ̀ bí màmá tó tara ẹ̀ jáde bó ṣe wá tọ́ wá ń sọ lè ní máa ajásí pé abájọ wọn ní bí ọmọ bá ìpèlè ìyá ẹ̀ kò ní jẹ́ kó ti aṣọ dá màmá mo dúpẹ́ fún mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin ní káàdì mọ́tò Baytillah bí àlùfáà ṣe sọ fún wa wọ́n ní ẹ máa ń tún ní Ọlọ́run ṣe tí ò bá rí bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ní ti ájà káyẹ́rá kó tì síbi tó dá báyìí pẹ̀lú àṣetọ̀ Ọlọ́run gbogbo àwọn ọmọ abiyamọ náà ọmọ wa náà ní ṣíléwọ̀ o ọlọ́mọ wájú Ọlọ́run ájà káyẹ́rá ìníkọ́lọ́ ti wà nílé Atóbilóyè ṣọmọ mi ṣá ṣọmọ mi ó mọ̀ mí dáadáa ní ti gbà níyàwó òun náà tiẹ̀ ti ń sọ oníkò ní ìlẹ̀ka tó wá so yìí mọ́ oníkò ní ìlẹ̀ka so yìí mọ́ nígbà tí àwa ń gbádùn ẹ̀ púpọ̀ àmọ́ àwọn ètò bí àfọwọ́ ti sọ inú ilé Al-Qur'ani ni àgbọ́dọ̀ mọ̀ ṣe túnà ààrẹ mọ̀ ṣe fàrà ìdí tí í ṣe Ọlọ́run ló ní ká so yìí ànábì lè sọ̀rọ̀ sí i pẹ̀lú ògbótọ́ Ọlọ́run ìdí náà lára so lẹ́yìn ká tó so yìí òkàn bànújẹ́ ńlá Atóbilóyè àánú òde rí bànújẹ́ lára ẹ̀ pẹ̀lú ògbótọ́ Ọlọ́run lẹ́yìn yìí èyí tí gbogbo àwọn afárá sọtọ́ fẹnu sọ̀rọ̀ tá a gbogbo jọmọ́ náà wá ṣe á ní bẹ́ẹ̀ náà ló máa rí fún ẹ ọlọ́mọ wájú Ọlọ́run wàá bọ́kùnrin wàá bọ́kùnrin wàá bọ́kùnrin wàá bọ́kùnrin wàá bọ́bìnrin wàá bọ́bìnrin wàá bọ́bìnrin wàá bọ́bìnrin. ẹ bá mọ́wọ́ àdúrà fún wa ẹ jẹ́ àṣẹ àmì ẹ jẹ́ àṣẹ àmì ẹ jẹ́ àṣẹ àmì ẹ jẹ́ àṣẹ àmì àyà tí wọ́n kà fún àfáà àwọn lè mú àwọn kà àyà ò ní di púpọ̀ torí pé Suratu Nur tí wọ́n kà fún àfáà ní Ojúlarí òun náà ni èmi náà kà torí pé àwa la mọ orí tí àyà yẹn ti jẹ́ tó fi jẹ́ èmi wá gbé láti pẹ̀ pẹ̀lú pé èèyàn ò mọ jẹ́ ti àfáà mi pẹ̀lú tí mo sọ lẹ́ẹ̀kan Ọlọ́run ní Bismillahir Rahmanir Rahim wa laqad anzalna ilaykum ayatin mubayyinatin wa mathalan minal ladhina khalu min qablikum wa maw'izatan lil muttaqin. Allah Allahu nuru samawati wal ardi mathalu nurihi kamishkati fiha misbahun al-misbah fi zujajatin az-zujaja ka'annaha kawkabun durriyun yuqadu min shajaratin mubarakatin zaytunatin la sharqiyyatin wa la gharbiyya yakadu zaytuha yudhi'u ولو لم تمسسه نار نور على النور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم ما شاء الله لا قوة إلا بالله 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 ولا حول ولا قوة إلا بالله العلي الأجل آمين. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونكسر يكسر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad gbogbo tó bá lọ́kùn lọ́rùn mọ́ mọ́sá ló kú rẹ̀ bọ̀ pé náà kẹ́wọ̀n Allahu Rabbi
Olúwa tó ń kẹrù àṣírà látàárọ̀ tí mo ti wà ń bí. Làkàtí dákò kan ọlọ́run jẹ́ mi rógùn. Lèyìnlá bí kan mọ́jà ká fi àìsàn ló ìgbà. Má dè wá mọ́lẹ̀. Wọ́n ànábì wa Muhammad. Wà á máa ná ohun mí ní ẹ̀ka òkè. Masha Allah. Olúwa ò ṣe é ò pé máa ṣe ẹ̀mí gígùn là ń tọrọ. Olúwa ò ṣe é ò pé máa ṣe. Ọkọ ìyàwó àtìyàwó olúwa ò ṣe a ò pé máa ṣe ọlá lókè tọrọ. Olúwa ò ṣe a ò pé máa ṣe ẹ̀mí gígùn là ń tọrọ. Lọ́lá nàbí Muhammad. If you Google Ashakaratul Mubarakah Society, you will find it there. Inshallah, it's well registered under Federal Government of Nigeria. This certificate is very, very valid. When you go to embassy for any of you want to travel out, if you present this certificate, they will see that it's genuine because the name is well registered under Federal Government of Nigeria. All of Albarka sí. Ìjọ tó wá so igi yín, ìjọ tó lóko lọ́dọ̀ ìjọba ni. Gbogbo tọ́lọ́ certificate bẹ́ẹ̀ ṣe ra arígbó mọ̀ yìí. Agbára ẹ̀ lọ́dọ̀ ìjọba kò ṣe wàsá. Orúkọ wà lọ́dọ̀ wọn, ó wà register. Ọlọ́run fa Albarka sí. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ó máa ń ní ta máa ní kí ẹ ṣe sí mọ́sálásí wa ní ẹ̀kọ́ta. Ṣùgbọ́n bàbá tó jẹ́ nǹkan lé báyìí nísìn, àmọ́ bó ti lè wò ó rí. Certificate yìí. ẹ jẹ́ kí ẹ yà ní pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ọba tí a dá ọpẹ́ fún òun náà ni ọba tí ó fún wa ní ọjọ́ òní rí. Alhamdulillah. Tí ó sì ní kí ọjọ́ òní kí ó rí báyìí. Torí ọ̀tọ̀ ni ká máa gbèrò nǹkan, ọ̀tọ̀ ni kí nǹkan náà bá a láyé. Tó bá bá a láyé ká wá rí ṣe náà. Àṣé kò sí lọ́wọ́ wa àfọwọ́ ọba Allah. La fi kí ọba náà. Lẹ́gbàá tí a kí ọba náà tán ìkẹ́ Ọlọ́run sàlámù Ọlọ́run fún aṣíwájú Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Wá kí àwọn tí Ọlọ́run ọba tí ó fi iṣẹ́ lé ní ọwọ́ tí Ànábì gbé dáúlà fún. Ó náà ni àwọn àlùfáà wa ní ìkàlẹ̀. Bàbá wa kí nígbà tá a débí náà a ti rí ojú yín pé ẹ̀ ń ṣe àwọn tọ̀hún àwọn alájẹtán. Bàbá ká láwọn alájẹtán ni wọ́n kó gbogbo ẹ̀wọ̀n ò ní bèrè àfáà tí ó ṣe kí ni tí ó gbé igbá tó tẹ̀lé wọn wá. Eléyìí náà ń jẹ́ kó máa yé wa ni pé àná dára. Òní náà sì ni kò bàjẹ́ Ọlọ́run dákun má fọlá bàyínú jẹ́. Àmín. Akíjọ olóríire méjèèjì eléyìí tí Ọlọ́run ní pé ká ṣe òun náà ni ẹ ti ṣe yìí. Èèyàn wá ní ṣe bọ́lọ̀ ti ní ká ṣe kó má rí bí ó ti yẹ kó rí. Man yuti illaha wa rasulahu faqad faza fawzan azima. Ọlọ́run dákun Ọlọ́run ti gbé màá wá dá ní àyẹ̀ ọkọ àtìyàwó. Àwọn àbí Ọlọ́run rárá Ọlọ́run dákun mọ́ṣẹ́ àfisà rẹ̀. A kí gbogbo àwọn èèyàn tí ó wá láti ìdílé bàbá ìyàwó àti ìyá ìyàwó. A sì kí gbogbo àwọn ènìyàn ní àti ìdílé ìyàwó àti ìyá ìyàwó. Ọlọ́run dákun eléyìí tí ẹ ń ṣe yìí oore tí ń bẹ́ẹ̀ Ọlọ́run dákun. Ọlọ́kọ̀ ẹ bá mọ́wọ́ àfọ́ àdúrà ẹ bá mọ́wọ́ àdúrà fà. Kọ́lọ́kọ̀ wọlé àlùkò ṣe yẹ o. Ẹ bá mọ́wọ́ àdúrà fà fà. A recognize yín. Ìwọ́n kí Ọlọ́run dákun kí Ọlọ́run dákun ayé àtàwọn ọlọ́kọ̀ wọlé àti tóbi rẹ̀ kó wọlé àlùkò àti kó wọlé àti tóbi rẹ̀. بيك بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كلنا آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لا ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Bóyá lọ́lọ́run ni ẹni tí ò látẹ̀ ló wà rí láyé bí o. Ẹni tí kì í ṣe pé ó yẹ kó súré o. Ẹni tí ò lábọ̀ sí àlọ́ ní mímọ́. Wàláì ìgbàgbọ́ ẹ̀dá ló ń rẹ̀dá lára dá láyé. Òtítọ́ ọ̀rọ̀ wọn kòrò ṣùgbọ́n tá a bá wí o a ò lè sọ́ka kú lórí àníyàn tá a bá fi wí. Agbẹ́kẹ̀lé Ọlọ́run àgbà oore ni.
tán tó tán bá aláti ò lè tán ó tó mi ní tèmi ò lè rọjú ká láéláé. ẹni tí ò lóògùn alọ́ ọlọ́run ni. ẹni tí ò lọ tẹ̀ àwùwá rẹ̀. ẹni tí kì í ṣe pé a máa súré kó máa súré ni. ẹni tí ò lábọ̀ sí àlọ́nù mímọ́. ọ̀dọ́kùnrin kan tí wọ́n ń pè ní Fásásí láti ìlú wọn ó kẹ́rù ó gbàlú Èkó wá ọlọ́dún mẹ́jọ lẹ́kọ̀ọ́ Èkó sàn ló bá ronú àáfà kan ládùúgbò ló sáré lọ rí ó kálàyé ló fáfá àpọ́njẹ òwúrọ̀ kò bá tọ̀sán rí tọ̀sán náà oríta lẹ́bà ṣọ́ọ̀bù tó ń gba gbówó ọjà lòun ti ń wá àáfà ní kí ló fẹ́ kí òun ṣe fún ó láṣìírí owó ńlá lòun fẹ́ kó ṣe 300,000 láfáàní tó bá rí mú wá onítòṣìmọ̀ títí ayé yóò sì máa rí náà pẹ́ni tí ó mọ̀ bí ẹgbẹ́ tí ń là ó irú wọn ló sáré àsàpàjúdé ó jẹ́ kó yé. ẹni tí ò lóògùn alọ́ọ̀lọ́run ní. ẹni tí ò lọ tẹ̀ wà láyé wà rẹ̀ ni. ẹni tí kì í ṣe pé a máa súré o. ẹni tí ò lábọ̀ sí àlọ́nù mímọ́. ṣẹ́rí kò tóṣù kan Fásásí ìmọ̀ tí kówó dé o ó kó fún àfà tó fẹ́ ṣe àṣírí owó fún láfà bá béèrè lọ́wọ́ rẹ̀ bí tó ti rówó ó lájà sún àjàpọ̀ gbogbo iṣẹ́ tóun bá ti rí o lòun ṣe pọ̀ gbówó náà lè di pípé wá àfà láṣìírí owó kọ̀ọ̀kan ò sí níbí o ohun tí òye yẹ kó lè yẹ ẹ̀ mo ṣe ní owó ìgbìyànjú ṣàbáwúre àgbà àṣírí o àwọn ẹni ọlọ́run tó ń pọ́ lọ́hùn tó ń gbọ́ wá o bàbá nígbẹ̀jọ́ wọn ní nǹkan kan jù ṣòro lọ tó bá ráyọ̀ wọn máa pè wọ́n kó ráyọ̀ orí fífọ́ lásán wá sọ fún ẹ Fásásí ni láfà bá dáwọ́ náà padà fún Fásásí o ó ní kó fi rajà nínú ṣọ́ọ̀bù ẹ̀ka jẹ́ wá ká nígbàgbọ́ nínú ọlọ́run làgbà ọ̀rẹ́ ó jẹ́ kó yé. ẹni tí ò lóògùn àmọ́ ọlọ́run ní. ẹni tí ò lọ tẹ̀ ó yẹ kó lè wùwá rẹ̀. ẹni tí kì í ṣe pé a máa súré o. ẹni tí ò lábọ̀ sí àlọ́nù mímọ́. Mashallah. ọba tí ò fọ́ tẹ̀ ó mọ tó ń ṣe o. ọba tí ò fọ́ tẹ̀ ó mọ tó ń ṣe. ló ṣe ń kí wá lọ ká wá rẹ̀. lọ́tẹ̀wọ́ ọmọ Ádámọ̀ tún wá lékún. níbi kan rẹ̀yàn tó ga bọ́ sí máa lépa. àwọn ọmọ bàkan Yúsúfù ṣèdí tí ọjọ́ sí. ọ̀tẹ̀ yìí tẹ Yúsúfù ojú rí tó nígbà ìyàn tẹ Yúsúfù padà kórè ní. ìwọ tó ń dìtẹ̀ rẹ̀ má ṣe dẹ́kun ìwà rẹ̀. mọ́nàmílà sọ̀lẹ̀ àǹfààní náà sí i. wàmọ́ni àṣàfà ilé yíyá. wọ́n ń dìtẹ̀ rẹ̀ kó lè rọ́nà àbáyọ ni. ọ̀nà tí mo wí wà láyé yóò má lè rújú. ṣùgbọ́n kàkà kọ́mọ lóore nù sí pápá o. mọ̀nàmọ́ná wọn lọ́hùn ní àtọ̀ kó lè rí torí wípé ẹni tí ò lóògùn wá lọ lọ́hùn. ẹni tí ò lọ tẹ̀ àwùwá rẹ̀. ẹni tí kì í ṣe pé a máa súré o. ẹni tí ò lábọ̀ sí àlọ́nù mímọ́. àbòsí ò léèrè ó ń ba ayé jẹ́ ni. àbòsí yídì ní wá sí àìdáni. alábòsí ò fẹ́ mọ̀ bọ́mọ̀ ya ẹni ni. wọ́n lè ṣàbòsí òbí ẹ̀gbọ́n torí wípé tọ́wọ́ lè yọ nídìí àbòsí ṣíṣe. àbòsí ẹ̀dá bá pọ̀ adìlára. oníròhùn tó dá oko dúnú sí i o. ẹnìkan fẹ́ràn ọ̀rẹ́ ẹ̀ ju òun lọ. yóò máa wọ̀nà pé kí wọ́n lè túká. àníkàkà kékù máa jẹ̀sẹ̀ sí ara mi o. àwàdànù ṣáà ni yóò padà fi ṣe. alábòsí tẹ̀rí ẹ̀ ò kó ráyé wá o. àfi tó bá lè dẹ́kun àbòsí ṣíṣe. torẹ́ni tí ò lábòsí lọ́nà mímọ́. ẹni tí ò lóògùn wá lọ. ó yẹ kọ́ lọ́lọ́run ní. ẹni tí ò lọ tẹ̀ àwùwá ó máa rẹ̀. wù wá rẹ̀ ni. ẹni tí kì í ṣe pé a máa súré o. ó máa súré ẹni tí ò lábọ̀ sí àlọ́nù mímọ́. bẹ́ẹ̀nìyàn bá ń ṣe
tó mọ̀jú kó má ṣe pé láyé ṣòmọ̀ gbogbo kíjà lóòjọ́ níṣẹ́ ló ń dúró yóò máa wáyé láti ṣe lọ́jọ́ nǹkan rẹ̀ ànábì ilẹ̀ ní ṣe pé ìyájẹ̀pinnu ẹ̀ tó bá ṣe lọ́nà tó tọ́ ajẹ́bí tí tó bá ṣe pé lọ́nà tí ò tán rárá ẹni tó ń ṣe fún wọn bá dá padà tó dákẹ́ o ẹni tó bá ṣe pé yóò forí kó lọ ẹni tí kì í ṣe pé ló máa súre o ẹni tí yóò lábọ̀ sí olóòórùn mímọ́ ẹni tí yóò lọ́ọ̀dún aláàlọ́hún ẹni tí yóò lọ́ọ̀tẹ̀ àwòwárí ẹni tí kì í ṣe pé a máa súre o ẹni tí yóò lábọ̀ sí olóòórùn mímọ́. ọjà láyé àná tán ni ẹ̀dá ò lè náà lè ayé tán ó ṣe wá múlẹ̀ ayé kókó tiwa kẹsìn lọ́yẹ̀ kẹ́dà ní ipò ayé àpàdà wá tán. ọjà láyé àná tán ni ẹ̀dá ò lè náà lè ayé tán ó ṣe wá múlẹ̀ ayé kókó tiwa kẹsìn lọ́yẹ̀ kẹ́dà ní ipò ayé àpàdà wá tán. oríyọ mi mo wáyé wò oríyọ mi mo wáyé wò iná ògo tí mo ní ti tàn ayé rí mi wọ́n kí mi tán pẹ̀mí iṣẹ́ ní káwọn lè tàn wọ́n lókìkí ní tún ṣì máa kàn ju bí mo ṣe rò wípé a kàn yàrá bìbò kí ṣe ń kàn ìlà ìdákun má jẹ tán ṣe ní lọ́jà táwọn ayé máa ná lánà ná tán kí n má ṣe tán. ọjà láyé àná tán ni ẹ̀dá ò lè ná lé ayé tán ó ṣe wá múlẹ̀